ọmọ bíbí agboolé Ìgbà Ọ̀jẹ̀ Ìlú Àjàrà. Ọdún yìí tá à ń ṣe kì í ṣe fún nǹkan méjì, à ń ṣe kó lè tùbà kó tùṣẹ́ ni, kéku ó ké bí eku, ẹyẹ kó dún bí ẹyẹ, ọmọ ènìyàn kó fọhùn bí ọmọ ènìyàn. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìn dé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV, your best online television lórí YouTube, níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé Mádàgbàmọ́lẹ̀ 1 fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn, tá a lọ̀rẹ́ Ọlọ́run, tá a lọ̀tá Ọlọ́run, tá a ní olùgbèjà Ọlọ́run, gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìn dé lórí Kingsman Media TV, your best online television lórí YouTube. ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi. ṣé ẹ ṣe jẹ́ àfi àǹfààní kẹ́ fi sọ àwọn nǹkan kan nísìnyí. a kí bàbá wa ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ àwa kọ́ ni a dárúkọ yín, ẹnu wa ò gbà á, ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò yín lágbàáyé. ẹ ṣeun olóòtú, mo dúpẹ́ lọ́dọ̀ yín púpọ̀. èmi tí ẹ rí níwájú yín báyìí, èmi ni Adégbìndín Àdìsá Lámídì, ọmọ bíbí agboolé Ìgbà Ọ̀jẹ̀ Ìlú Àjàrà. tìlú Àjàrà. orílẹ̀-èdè wo la wà yìí? a wà ní orílẹ̀-èdè Benin. Benin Republic.
àwa wà ní Àjàrà. Kí lorúkọ agboolé ibi tí a wà yìí? Agboolé ibi tá a wà yìí òun náà máa ń pè ní agboolé Ilé Igbá Ọ̀jẹ̀ tìlú Àjàrà. Ilé Igbá Ọ̀jẹ̀ tìlú Àjàrà. Ti àwọn aláìbàdé mọ̀lá òkè òkè mẹ̀sùn àgbòkú mọ̀lá ògbé ìtọ́fí ọmọ àwíjọ pọ́nnu bí abẹ bẹ́ẹ̀ ni. A rí àwọn egúngún tí wọ́n tú jáde kẹ̀kẹ́. Bàbá kí ló bí àwọn eégún tí a rí tí wọ́n túbọ̀ tà yìí? Eégún tó túbọ̀ tà tẹ́ ẹ̀ rí yẹn pàtàkì eégún tẹ́ ẹ rí tó wà ní kíní tó múrù kẹ̀rẹ̀ méjì dání yẹn eégún ìlú Àjàrà òun nìyẹn. Òní sì ni yẹ́ǹdì ìparí ọdún tí à ń pè ní ẹ̀tàdógún ó sì ṣe ká ní pé eégún láti gèrè odó tí ó ṣàdúrà tí ó súre sí igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Àjàrà kí ẹni tí ń wáṣẹ́ kó lè ríṣẹ́ ẹni tó di pàtìkẹ̀ sí kó lè rúure kó sọ ọrẹ àgàn kó tọwọ́ àlàbòsùn gbogbo ohun tí ń jẹ́ ẹ̀dùn ọkàn oníkálukú kó lè ṣeé ṣe ohun tí a máa ń tọrọ tẹ́gùn náà máa ń tọrọ sí mẹ́rẹ̀ẹ̀rin ìlú nìyẹn. Irú ètò yìí ṣé ọdọọdún ni àbí àkànṣe lè yí? Èyí báyìí kì í ṣọdọọdún tá a bá wò ó kó tó wá kan ọdún eégún a máa ń ṣe ṣíṣe ti àjòlé a ṣe ọdún òrìṣà Odùduwà tá a bá ṣe yìí ni ti Ṣàngó tẹ̀lé nípele tẹ́yìn ní bá kó ń bẹ̀ náà ni tẹ́gùn máa ń wá tẹ̀lé lẹ́yìn tẹ́gùn tí orò ó wà kẹ́yìn ṣé ẹ wá rí nínú ètò tá a bá wò ètò yẹn tá a bá tò lọ́dọọdún a ṣe ti òrìṣà àwọn Odùduwà Ọbàtálá Ọ̀ṣun a ṣe yìí ni ọdún míì bá tẹ̀lé a ṣe tẹ́gùn òyì tó bá tẹ̀lé a ṣe ti orò ní ìpele yẹn mọ́ ń fẹ́ wá bọ́ sí ọdún mẹ́ta ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmúra àwa ọmọ ìlú ọdún mẹ́ta yẹn kì í lè ṣe tẹ̀lé ìdí nìyẹn kì í lè ṣe tẹ̀lé ìdí nìyẹn tó ṣe ká ní pé ọdún yẹn ká tó ṣe ìtumọ̀ nàṣẹ̀ nínàṣẹ̀ yẹn náà ni ìfimọ̀ wa pẹ́ tá a fi máa ń ṣe a ti ṣe yìí báyìí ní sìkámọ́ sọ pé nǹkan bí ọdún keje ni a ti ṣọdún eégún ìlú Àjàrà. Ọdún keje bẹ́ẹ̀ ni. Ohun tí àwa gbọ́ ni pé Àjàrà yìí Ọlọ́run kẹ́ wọn ń bẹ̀ gan Elédùà kẹ́ ìlú Àjàrà tá a bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Benin Republic. Wọ́n ní àwọn ọmọ yín wọ́n fọ́nká sí gbogbo àgbáláyé nílùú èbó ni ní àwọn ilẹ̀ adúláwọ̀ káàkiri ni. Bá ní ẹnu àgbà lóbi gbò gbogbo ẹni tó dàbí ẹni pọ̀rọ̀ ẹkú díẹ̀ káàtó àmọ́ pé àwọn bàbá ará ọ̀run kìnkìn wọ́n ṣàdúrà ẹ fẹ́nu ṣàdúrà gbogbo ẹni tí ìnira bá mú níṣẹ́jú kan kọ́lọ́n kọ́ bá wa tú oníkálukú lẹ̀. Ẹ ṣeun olóòtú mo dúpẹ́ pípọ̀ lọ́dọ̀ yín ọdún yìí tá à ń ṣe kì í ṣe fún nǹkan méjì à ń ṣe kó lè tùbà kó tùṣẹ́ ni kéku ó ké bí eku ẹyẹ kó dún bí ẹyẹ ọmọ ènìyàn kó fọhùn bí ọmọ ènìyàn òpó olé kó kiri mọ́lẹ̀ kẹ́sì ọba kóró kó jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ ní àsìkò tá à ń ṣọdún yìí báyìí kí ìlú kó rójú kó ráyè ẹni tí ń wáṣẹ́ kó ríṣẹ́ ẹni tí ń ṣiṣẹ́ ọba ọkọ ọba àdá ọba kó má ṣàyẹ̀ kan ẹni tó wà lu òkèèrè kí gbogbo wọn ká lọ ọrẹ ká bọ̀ ọrẹ ká kó èrè oko bọ̀ wálé gbogbo ìre yẹn ó jẹ́ ìrètí àwọn ará ọ̀run tó máa ń sú sí ìlú èyí nìna làwa náà ń gbẹnu wọn la tó fi ń súre náà kí a gbọ́ fún ara wa kí ìṣọ̀kan kó wà láàrin àwa ọmọ káàrọ̀ òjìrì àti gbogbo àwọn elédè tó kù náà eégún ni gàmbàrí ni bẹ́rìbẹ́rì ni gbogbo wọn pátá kí ìdùnnú kó máa jọba nígbésí ayé oníkálukú wa nílùú Àjàrà ń bí báyìí. Ẹ ṣeun bàbá wa ọjọ́ dalẹ̀ oòrùn yìí ti ń tàn kò ní wọ̀ lókun lójijì gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé yín wọn ò ní sọ́kú inú wa dùn gan láti Kingston Media TV lórílẹ̀‐èdè Nàìjíríà làwa ti wá láti wá bá ń ṣe ayẹyẹ ọdún Egungun inú wa sì dùn pé ọdún méje sẹ́yìn lẹ ti ṣerú èyí kàn yìí àwa ń sọ fún yín pé léyìí láṣẹ Ìdùmarè yóò lápọ́njá tí gbogbo èèyàn tí wọ́n ó rí èyí tí ẹ̀ ń ṣe ní ọjọ́ èní lágbára lọ́wọ́ Elédùmarè ojú òní tí yín bàbá wa ẹ bá ń dákọ yín lẹ́ẹ̀kan sí i. èmi náà máa ń pè ní Adégidi Àdìsá Lámídì ní agboolé Igbá Ọ̀jẹ̀ tìlú Àjàrà pàtàkì jùlọ àwa ni olóyè Òpé Òpé yẹn ohun tí wọ́n bí wa bí ni torí tán nínú kíkì wa Òpé alẹ́ ìlàjà o bó ṣe jẹ́ nìyẹn Òpé alẹ́ ìlàjà o
lẹ́yìn bá ní ọmọ àṣẹ egúngbẹ̀ ní ọmọ àṣọjẹ gbọ́ngàn mi ní jọjọ olúwo wa o ogún múlẹ̀ dání pápá ló mú ṣe láàárọ̀ ọmọ lẹ́yìn bá ní ọmọ láòkè mẹ́tọ́ àgbòmí mọ́lá ògbé sọ́bí ìgbàlẹ̀ ògún kọ́rọ́ ní sípà kókè lẹ́yìn bá ní tó dé ìgbé egun ti ṣẹ́ ìgbé egun ti ya ọmọ àṣẹ egúngbẹ̀ ní ọmọ àṣọjẹ gbọ́ngàn mi ní jọjọ ilé lẹ́yìn bá ní lóbìnrin lè máa wo ọ̀dẹ̀dẹ̀ òpé lóbìnrin lè wò balẹ̀ ọmọ ọ̀dájà àjù tó ní jíta jáde ẹran kọ́ mọ́ wà náà àtọ́dúnmọ́dún ní ìdáwọ́ àtọ́dúnmọ́dún àtọ́dúnmọ́dún ní ìdáwọ́ àtọ́dúnmọ́dún amúṣan ni wọ́n bí ní bàbá ẹ̀ wọn kì í kéèyàn àjọ ọmọ àti egúnbẹ̀ sí ọmọ àṣọjẹ bá ìtọ́lé. ẹ ṣeun ẹ jẹ́ kí a lọ pàdé níbi tí àwọn eégún tí wọ́n ti gòrí odó ó yẹ ẹ já lọ. Láti àgọ́ láti Nàìjíríà sí Benin. Ayegba Jeje yẹn àwọn olùkú báyìí ẹyọ kí ẹfọgbọ́n fi ọkùnrin ẹ̀kọ́ kí ẹfọgbọ́n fi. Sílẹ̀ ẹ̀kùn ọgbà.
Wáyé ọmọ tẹ̀lé bàbá àbáyé lọ.
bẹ́ẹ̀ ni o ẹ̀sán òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnrúdìn akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyèpé ní sàkíyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ́ ń ṣe ìjọba lé lórí gbogbo pọ́n ṣẹ́yìn náà fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wá jáde sórí igbá o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741 ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ Yeah.